ó dàbẹ̀ pé atẹ́gùn freeze wọn síbẹ̀ yẹn ká máa retí pé atẹ́gùn yẹn Olódùmarè á tún jẹ́ kó fẹ́ ìfẹ́ àlàáfíà kí wọ́n lè bá wa sọ̀rọ̀. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú lọ́dọ̀ alàgbà Ọ̀jẹ́dìran. Kí la rí sọ sọ́rọ̀ náà tá a fi ẹ jẹ́ ká tí alàgbà Ọláìdé láti Mauritania tán bá wọlé àgbé wọn wọlé padà. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ tí kí lẹ̀ rí sọ síbi tá a sọ dé yìí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mà, kí ọkùnrin tó lè dọkùnrin, àwọn ọkùnrin kan wà tán àwọn ọkùnrin wà gẹ́gẹ́ bí bàbá, gẹ́gẹ́ bí ọkùnrin ládùúgbò tó gbọ́dọ̀ di ọwọ́ àwọn ọ̀dọ́mọkùnrin tó ń bọ̀ mú so that kọ́kùnrin bá lè di ọkùnrin. Quality leadership tí àwọn ọkùnrin tó dẹ̀ ti wà ńlẹ̀ ńsìn tán bá pèsè, òun náà ló máa determine irú àwọn ọkùnrin wo ni àwọn ọkùnrin táwọn mentor yẹn táwọn náà máa wá dì. Unfortunately ní Nàìjíríà a dẹ̀ ń rí i pé gap wà in leadership. Tí gap bá dẹ̀ ti wà nínú leadership or mentorship, ó máa affect àwọn tó ń bọ̀ lẹ́yìn nítorí wọ́n sọ wípé ẹṣin iwájú ni tẹ̀yìn ń wò sáré. Nǹkan téèyàn bá rí lọ́wọ́ àwọn ẹni iwájú òun làwọn tẹni tẹ̀yìn náà máa ṣe. Ó dẹ̀ tún wà scientific. Tá a bá tún wò ó gẹ́gẹ́ bí ọkùnrin máa ń rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan bí mo ṣe ń sọ̀rọ̀ lọmọ mi ọkùnrin ṣe fẹ́ máa sọ̀rọ̀. Bí mo ṣe ń ṣe nǹkan lọmọ mi ọkùnrin náà ṣe fẹ́ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbà. So ìyẹn túmọ̀ sí wípé ẹran tó wà níwájú làwọn tẹ̀yìn máa wò sáré. Ìyẹn apá kan. Apá kejì, ìyẹn ni area discipline. Kò sí especially ọmọ ọkùnrin tí ò ní fẹ́ yawọ́, tí ò ní fẹ́ ya ìpáǹle. Wọ́n dẹ̀ ní ọkùnrin làdá, a nílò ìpáǹle yẹn díẹ̀ o. That is, mi mọ bí àmì lo the right Yoruba word. I mean a bit of toughness. Èmi gbàgbọ́ pé ọkùnrin gbọ́dọ̀ wà a bit tough. Àwọn obìnrin kan wà tó jẹ́ pé wọ́n wà very very stubborn. Lóòótọ́ kò ń ṣe pé force la máa wá lò against wọn náà nígbà míì because tọkùnrin bá ń dàgbà tó bá dàgbà tán náà tó doníyàwó ńlé. So àwọn obìnrin kan wà a bit stubborn. Ẹ̀mí wà tó jẹ́ wípé èèyàn máa need a level of toughness to even deal with some of them. Toughness yẹn wà túmọ̀ sí bí kí àwọn máa gba obìnrin lójú àbí kó ṣe kíní. Ṣùgbọ́n ọkùnrin ò tún gbọ́dọ̀ wà timid. Kọ́kùnrin wà fearful níwájú obìnrin. Tó bá ti di báyẹn, ó máa affect àwọn ọmọ tó wà nínú ilé, wọ́n máa wo, wọ́n máa rí mọ̀ tẹ̀ ní sọ̀rọ̀. Wọ́n dẹ̀ rí, wọ́n dẹ̀ máa wọ́n take note. Ó dẹ̀ máa affect bí especially ọmọ obìnrin ó máa yẹ ṣe sọ́kọ titi ẹ̀ náà tó bá dàgbà. Ó máa affect bí ọmọ yẹn ọkùnrin náà bó máa ṣe treat ìyàwó ẹ̀ àbí girlfriend gan akwa gan sef àbí àwọn obìnrin tó wà around ẹ̀ tó náà bá tún ti ń dàgbà náà tó ti ń di ẹni tí ó lè mú obìnrin sílé àbí tó ti ń prepare fún ìgbéyàwó àbí nǹkan báyẹn. So èmi gbàgbọ́ pé ọkùnrin gbọ́dọ̀ wà tough. Ó gbọ́dọ̀ wà tough. Of course, diplomacy wà ọkùnrin gbọ́dọ̀ wà diplomatic náà nípa àti nípa leadership. Any leader that is not diplomatic cannot succeed in leadership. Ó dà bẹ́ẹ̀ sọ̀rọ̀ bàbá ikú àbáyéyé lẹ́ẹ̀kan náà ni pé wọ́n gbé tóbìnrin ẹyọ kankan sọ́kàn jù. Bẹ́ẹ̀ ni kò ń ṣe pé bí àwọn ní ìbí àyè kan àbí méjì náà ẹ̀wọ̀n tó pé wọ́n really nífẹ̀ẹ́ dáadáa. Ṣùgbọ́n diplomacy yẹn ni ò ní jẹ́ kí wàhálà máa ṣẹlẹ̀ láàrin àwọn àtìyàwó wọn. So mo gbàgbọ́ pé a bit of toughness, diplomacy, ara àwọn nǹkan tó máa ń help leadership nìyẹn. Actually leadership ọkùnrin. Yorùbá ló dẹ̀ ní diplomacy. Yorùbá ló ní diplomacy because èmi tún wà ní tó ti ń parí ìjà ọ̀pọ̀lọpọ̀ ìgbà. In fact mo máa ń wò pé Ọlọ́run máa fún Yorùbá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n o.
bẹ́ẹ̀ni. Because wọ́n máa ṣe oríṣiríṣi òwe, oríṣiríṣi àwọn ọ̀rọ̀, oríṣiríṣi ìtàn tó máa ẹni tó ti ń bínú tó pé ẹnì ọkàn lè bá mi sọ́sẹ̀ mi ò ní gbọ́ mi ò ní gbà nígbà tó wọ́n máa gbọ́rọ̀ lẹ́nu àwọn àgbàlagbà báyìí á kàn ní pé ó dáa mo ti gbọ́ bẹ́ẹ̀ ṣe sọ́sà pé òun náà máa ṣe. So diplomacy yẹn ó wà very very important. Unfortunately ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ní ìsìn wọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ yẹn kò sí fún wọn kò dẹ̀ kí ń ṣẹjọ́ wọn ẹjọ́ àwọn tó wà wájú tàwa àtàwa náà tàwa wájú àwọn tọmọ tiwa ń sìn ni tí àbádẹ èmi wá wò pé ó yẹ ká wá níbi tá a ti rí tá a ti ń ṣe mistake báyìí sìn a gbọ́dọ̀ tètè bẹ̀rẹ̀ sí ní padà láti máa ṣe àtúnṣe ń bẹ̀ because kò sí béèyàn ṣe fẹ́ gbogbo àwọn ẹ̀kọ́ tá à ń sọ yìí náà kò sí bá ṣe fẹ́ pàṣẹ wọn down sí àwọn tó ń bọ̀ lẹ́yìn láìsí culture láìsí tradition kò lè ṣeé ṣe because ara culture and tradition of people òun náà ni ẹwà èdè wọn wà òun ni òwe wà òun ni àlọ́ wà òun ni ìtàn wà òun ni àrọ́bá wà so a gbọ́dọ̀ padà láti bẹ̀rẹ̀ sí ní máa kọ́ wọn tá a bá mọ̀ yìí pé a fẹ́ kí Yorùbá kó retain ní leadership tí Yorùbá ní gẹ́gẹ́ bí bàbá wa òjíṣẹ́ ìṣẹ̀dálẹ̀ ṣe sọ wípé Yorùbá adáyàtọ̀ ní rere sí gbogbo àwọn ẹ̀yà yòókù rẹ̀ this we are unique bá a ṣe ń tọ́jú àwọn obìnrin wa àti gbogbo ẹ̀ náà bẹ́ẹ̀ jẹ́ pé lóòótọ́ obìnrin kọ́ ló yẹ kó wà ní ipò aṣíwájú láàrin àwọn ọkùnrin nílẹ̀ Yorùbá bákan náà nevertheless a tún gbọ́dọ̀ jẹ́ kán mọ̀ wípé a mọ rírì wọn ẹ ti ní ká má sọ̀rọ̀ obìnrin púpọ̀ so mi ò sọ ọmọ kan tó ń sọ náà ni wípé tá a bá tó ń fẹ́ kí everywhere náà kó tó balance a tún gbọ́dọ̀ jẹ́ kán mọ̀ pé a nífẹ̀ẹ́ yín àmọ́ rírì yín o ṣùgbọ́n oníkálukú ló nípò títí ẹ o ọkùnrin làdá o èmi náà gbàgbọ́ wípé obìnrin dẹ̀ ní obìnrin lóòótọ́ obìnrin lè wá wà wájú ṣùgbọ́n obìnrin mọ ọgbọ́n àrékérekè gbogbo ẹ̀mí mọ Yorùbá ọ̀rọ̀ yẹn tọ́jú pé bóbìnrin bá ní gbẹ̀gbà kan lọ́wọ́ ọkùnrin ó mọ̀ ó máa ṣe gbà àìmọye obìnrin míì gan tẹ kì í ṣe ìyàwó olúwa ẹ̀ ń gbà mí but then wọ́n lè ní ẹjọ́ kíní kan ṣe kíní kan wọ́n ṣe àwọn ọmọ tán yàrá fi gbà ó dá ẹgbà ara kan tẹ̀ fi ń jọkùnrin náà nìyẹn bó dẹ̀ jẹ́ ìyàwó ilé olúwa ẹ̀ náà bó náà bá ní ìdì kan gbà mí náà ó mọ ọgbọ́n ṣe bó ti gba owó kíní ní ìjẹta kíní kan ṣe mọ̀ má tún gbọ́rọ̀ yẹn wọ psychology ń gbà mí obìnrin mọ nǹkan náà pè ní how to use distraction and sometimes they can almost be hypnotic if one is not very careful because ọ̀rọ̀ kan tẹ̀ ń sọ lọ níjó wọ́n ti rí pé ọkọ mi ti fẹ́ ká mọ́ bí wọ́n kàn fi kàn mí distract ẹ̀ ni wọ́n kàn divert ẹ̀ ni so ìyẹn wọ́n sọ pé gẹ́gẹ́ bí ọkùnrin tí èèyàn bá understand diplomacy àkànwọ́n wà ní pé kò ní máa fa ìjà ṣùgbọ́n tí ò bá ti sí ọgbọ́n yẹn àti diplomacy yẹn àti a bit of toughness ìjà wọn máa ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó tó lè jẹ́ pé tíjà wọn ti ń ṣẹlẹ̀ ní ó máa affect àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ni so èmi gbàgbọ́ wípé leadership Yorùbá men and leadership it must be holistic ká wò ó ní gbogbo ọ̀nà pátápátá ká dẹ̀ tàbá tó wọ̀ ọ̀nà pátápátá ká dẹ̀ make sure pé gbogbo ọ̀nà ẹ̀ láti wò yẹn náà a ṣe each and every part of it appropriately so ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ohun tí mo tún lè sọ sí níbi tẹ́ sọ sí tẹ́ sọ dé ẹ ṣeun mà. Ẹ ṣé mo dúpẹ́. If you've just joined us, we are looking at a very interesting topic, and the topic is Yoruba men, leadership, and Yoruba nation. Bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa orí ètò àgbà kò ní tán nílẹ̀ Oòduà láwa o èmi náà ń pèlè relu tún àṣẹ kí wàá ní kókó ìjíròrò wa lónìí o àwọn ọkùnrin Yorùbá ni à ń sọ̀rọ̀ wọn ipò aṣíwájú àti ọjọ́ iwájú orílẹ̀-èdè wa yìí ṣùgbọ́n bí tá a sọ dé yìí àwọn ọkùnrin ti ọjọ́ òní tí wọ́n wà níjókòó lénìí wọ́n jẹ́ àpẹẹrẹ àwọn ọkùnrin tó wà lóde òní àwọn ọkùnrin tí ó jẹ́ wípé wọ́n rò pé ilé ayé ò ṣeé dá ṣe àfi káwọn róbìnrin
wọ́n rò pé ilé ayé ò ṣeé dá ṣe àfi káwọn róbìnrin. Kódà wọ́n fẹ́ máa ṣàlàyé wípé obìnrin gbọ́n ju àwọn lọ. Ṣùgbọ́n bọ́n ṣe ń ṣàlàyé yẹn náà, wọ́n tún ṣàlàyé wípé ó ní ipa tó yẹ kí ọkùnrin máa kó. Ṣùgbọ́n omi tí wọ́n gbé kalẹ̀ yìí, odò ibi tó ń ṣàn lọ, odò yẹn ó fẹ́ máa ṣàlàyé wípé àwọn ọkùnrin wa Ọlọ́run má jẹ́ kọ́ta wọn ti dàdàkudà gẹ́gẹ́ bí tírú àwa bá láyé. Ọlọ́run má jẹ́ kí ni kọ́ta wọn ti dàdàkudà. Ẹ jẹ́ ká wo àwọn orílẹ̀-èdè mìíràn. Tá a bá lọ sáwọn orílẹ̀-èdè lárúbáwá, Saudi Arabia ní Kuwait ní kọ̀ọ̀kan. Olódùmarè tó bá jẹ́ pé ó fún èèyàn lórí ọ̀fẹ́ tí ó ń lọ sí àwọn ìlú tí mo sọ wọ̀nyẹn, ẹ rí ipa tí àwọn ọkùnrin ń kó ń bẹ̀. Kì í ṣe ọ̀rọ̀ ìlànà ẹ̀sìn, àbáláyé ìrandíran wọn ní. Àbáláyé ìrandíran wọn ní, kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn. Àbáláyé ìrandíran wọn ní wípé ọkùnrin láti jọkùnrin. Mo lọ sí àwọn orílẹ̀-èdè mùsùlùmí mẹ́ta kan lódùmarè ti fún mi lọ rí. Tẹ bá ti ń rí àwọn ọkùnrin àgbàlagbà, ẹ rí wọn pẹ̀lú àwọn ọkùnrin ọ̀dọ́. Tẹ bá rí àwọn obìnrin ọ̀dọ́, ẹ rí wọn pẹ̀lú àwọn obìnrin àgbàlagbà. Kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn. Kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn. Dẹ̀ lè wá bá, gẹ́gẹ́ bí Olódùmarè ṣe fún mi lórí ọ̀fẹ́ yìí ni o. Lè bá àwọn obìnrin wọn, kódà tí wọ́n bá ní ṣíṣe, tán bá pè wá sí ṣíṣe láwọn ìlú wọ̀nyẹn, lè bọ́kùnrin kan tó máa jókòó tì wá. Ó tí o, kò sí ní tó jọ́. Àwọn obìnrin lájọ máa jókòó, tájọ máa sọ̀rọ̀, tájọ máa ṣeré. Àwọn ọmọ máa wà pẹ̀lú wa o. Ṣùgbọ́n pé kí ọkọ ẹnìkan kó wá wọnú ilé wa nítorí pé ó fẹ́ obìnrin yẹn ń gbàlejò, kò sọ́nà ń bẹ̀. Àwọn ọkùnrin wọn pé wọ́n ní nǹkan ṣe, ó ní ipa tí ibi táwọn ọkùnrin máa lọ dúró sí, ó ní ipa táwọn obìnrin wa máa. Kí nìdí ẹ̀? Wọn kì í wo ìyàwó níyàwó lójú. Wọn kì í fara wọn ṣe papọ̀ pẹ̀lú. Ìgbà náà ṣe máa bá ìyàwó ọ̀rẹ́ wọn sọ, ọ̀rẹ́ ìyàwó wọn sọ. Kò sínú ọ̀nà wọn. Kò sínú ọ̀nà wọn. Tí mo wá bíra mi ni pé ṣé kìí ṣe bẹ́ẹ̀ ló ti wà lórílẹ̀-èdè Ifẹ̀ tẹ́lẹ̀ ni? Ṣé kò rí bẹ́ẹ̀ ní Ifẹ̀ Oòduà? Ṣé kìí ṣe bẹ́ẹ̀ la ṣe bá a? Ṣé mo fẹ́ ká wo ibi tá a ti ń bọ̀? Kí ló ṣẹlẹ̀ níbi tá a ti ń bọ̀? Bẹ́ẹ̀ bá wo ìtàn, if you look at the history of Yoruba, I can assure you cannot name accurately all the wives of Oòduà, our progenitor. History suggests he had 200 wives. You cannot name 10 of his wives. I can name Oshara, Olokun first, Oshara, and so on. Let me not divert. You cannot. Now, if you go to Ogun, you cannot name all the wives of Ogun. If you go to Obatala, Alabalashe, you cannot name the wives. If you go on to Orisha Ogiyan, you cannot name all the wives. If you go to Lagelu, the link between Ife and Ibadan, you cannot name the wives. That gives me evidence of what is different from what we are here today, where we are here today.
tẹ́ bá ti ń gbọ́ àwọn ọkùnrin wa kẹ́ ẹ tó rí wọn kọ́ máa pè ìyàwó kan sí kódà àbúrò wọn obìnrin àbábúrò ọkùnrin wọn ẹ dákun bóyá a rí odùfá tó sọ pé Ọ̀rúnmìlà láàbúrò obìnrin àmọ́ orúkọ àwọn ìyàwó ẹ̀ kan àmọ́ púpọ̀ nù wọn àmọ́ ohun tí mo ṣe ń sọ̀rọ̀ ni pé àwọn alágbára obìnrin nìkan ni Yorùbá máa ń sọ̀rọ̀ wọn kí ni mo wí àwọn alágbára obìnrin. If you've just joined me, let me go through what I've said in Yoruba. Evidence suggests that the Yoruba male leaders of the past, you cannot accurately name all their wives. You cannot. The wives that you can name, they are women, I would say powerful women. Women, I would say, who are men rather than women. Powerful women. Those are the ones you can name. You cannot name others. So the issue of the sort of women that got involved in the lives of our leaders is another subject matter. So let me pause here and say, today in Yoruba land, let's look at the sort of leaders we have. We have got foreign system of government because foreign system of government is at the top. Please mute yourself because I can hear cracks. Let's go to the structure we have in Yoruba land today. Majority of the men who are Yoruba and leaders, their deputy happens to be their wives. I've carried out this research. If politically there is someone else who is supposed to deputize for the man prefers the wife. This so-called first lady business, people not voted for by anybody at all, but sit in position of authority. Perhaps that is telling us the sort of changes we now are faced with, and maybe that's what we need to begin to audit. We need to look at the strengths and weaknesses. I'm going to stop there and hand over to Alagba Ojise Isedale, who is a wealth of knowledge when it comes to the way things are and the way things should be. Over to you, Alagba Isedale. Ibi tí ẹ ti parí ọ̀rọ̀ yẹn gan ni ìbá ti tẹnu bọ̀rọ̀ nípa bí a ṣe máa yan àwọn kan sí ipò òṣèlú tí wọ́n á ní ẹnìkan first lady àti ẹ̀ ní wàá mọ̀ yàtọ̀ gan láàrin ẹni tí a dìbò fún àti ẹni tí ó sọ̀rọ̀ ẹ̀ di ògbónágbòǹgbò jọba lé àwọn aráàlú lórí. Ẹni tí mo rò pé ó jẹ́ kí irú nǹkan báyìí kó tiẹ̀ jẹ́ gbajúgbajà ní Nàìjíríà ó ní ọ̀gágun Babangida nígbà tó jẹ́ ààrẹ. Ìyàwó ẹ̀ gan-an ló wá tẹ̀ gàba lé gbogbo ìlú lórí débi wípé wọ́n fẹ́ ṣe gbá ni wọ́n fẹ́ ṣàgbọ̀n ní o. Àwọn kan láti kọ́kọ́ bá ìyàwó jíròrò kí wọ́n tó lè rí ọkọ bá sọ̀rọ̀. Ìgbà míì gan àti jẹ́ pé ó fi ìyàwó ẹ̀ gan ṣe aláṣẹ lórí ìgbà kan àti wọ́n fẹ́ ṣe Air Nigeria, wọ́n fẹ́ sọ Nigeria Airways di Air Nigeria láti pé ìyàwó Babangida ni ẹni tí wọ́n fi sí ipò àṣẹ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Èmi ò nígbàgbọ́ wípé ó yẹ kí àwọn tí wọn ò dìbò fún àbí àwọn tí wọn ò yàn gẹ́gẹ́ bí olórí nítorí pé ó jẹ́ ìyàwó olórí kúntàn wá di afipátẹ̀gàba léèyàn lórí.
nǹkan ìhà tí òjíṣẹ́ kọ sí ọ̀rọ̀ ìlú ó ní wípé tá bá ti ń sọ pé nínú ilé oníkálùkù olórí ni ọkọ ni òpómúléró ṣùgbọ́n tá bá ti wá ń sọ̀rọ̀ nípa àwùjọ gbogbogbò láàrin ìlú tá a bá fẹ́ wá rọ́ àwọn ẹ̀bùn tí obìnrin ní tá a bá fẹ́ lọ sẹ́yìn ìlú ò ní ráyè ìhà tẹ́mi kọ sí ọ̀rọ̀ olórí ní àwùjọ ilẹ̀ káàrọ̀ òjìrè nìyẹn wípé àwọn bàbá wa wọ́n ti fi ọkùnrin sí ipò olórí nínú ẹbí oníkálùkù ṣùgbọ́n àwọn nǹkan kan wà bí iṣẹ́ bí òwò ṣíṣe tí àwọn bàbá wa tún sọ pé obìnrin ni wọ́n fi sí ipò yìí pé kí wọ́n máa ṣe ṣùgbọ́n ní tèmi o òṣèlú tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ní ilẹ̀ Yorùbá ó ti wá fi obìnrin sí ipò débi pé wọn ò lè ṣe ojúṣe tí ìṣẹ̀dálẹ̀ tó ti gbélé wọn lọ́wọ́ láti ìgbà ìwáṣẹ̀ òun ni mò ń sọ wípé ìbájẹ́ wípé àwa ọkùnrin ní ìsìn a lè ronú wa jìnlẹ̀jìnlẹ̀ ká padà lọ sẹ́yìn ká lọ wo ohun táwọn bàbá wa ti ṣe àwọn ipò tí wọ́n fi obìnrin sí yẹn bóyá tá a bá bẹ̀rẹ̀ sí fi obìnrin síbẹ̀ báyà wájú ṣe eku akébi eku ẹ̀yà akébi ẹ̀yà ẹ jẹ́ ká wò láti kọ́ bí ogún ọdún sẹ́yìn pẹ̀lú bá ṣe kó àwọn ọkùnrin sáwọn ipò jàǹkànjàǹkàn yìí kí ni wọ́n tiẹ̀ fi ipò tí wọ́n ṣe àti àwọn àǹfààní tí wọ́n ní pẹ̀lú ipò tán wà kí náà fi ṣe ẹ rí i pé awúrúju ló pọ̀ láàrin ohun tí wọ́n ń ṣe nítorí pé àwọn fúnra wọn gan wọn ò fira wọn sí ipò ọkùnrin nígbà tá a bá pe ọkùnrin kan gẹ́gẹ́ bí abiyamọ ìlú bí gómìnà ó jẹ́ ìwà jẹgúdújẹrá ló ń hù tó jẹ́ pé àṣà gbé àwòdìgbà òun ni wọ́n fi ń ṣe ìjọba irú ẹni bẹ́ẹ̀ irú ẹ̀kọ́ wo ló ń kọ́ àwọn màjèsí irú ẹ̀kọ́ wo ló ń kọ́ àwọn tí ń bọ̀ lẹ́yìn ṣùgbọ́n ìbá jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ó fi tobìnrin ṣe débi pé ó ń gbọ́ ìmọ̀ràn àwọn obìnrin torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn ò ní fẹ́ fira wọn sí ipò ibi débi pé ọmọ wọn ò ní rí bá ti ṣe àbí ọmọ wọn kò ní rọ́nà gbégbà tó bá jẹ́ pé wọ́n fira wọn sí ipò kó máa gba obìnrin láàyè gẹ́gẹ́ bí bọ́ba jíròrò bọ́ba gbàmọ̀ràn bí wọ́n ṣe kọ́ wa mọ̀ ṣe ayé àtijọ́ àwọn àgbàrí kọjá ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn tí wọ́n fira wọn sí ipò gẹ́gẹ́ bí gómìnà ayé òde òní wọ́n rí bá ti ṣe wọ́n á rí ọ̀nà gbégbà àìfi obìnrin sí ipò tó yẹ kí wọ́n fi obìnrin sí ó wà lára ohun tó ń kó bá wa nílẹ̀ Yorùbá láyé òde òní nítorí pé obìnrin kan ò ní lajú ara ẹ̀ lẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ọkùnrin bá ń ṣe ojúṣe títí ẹ̀ ó lè má fi bẹ́ẹ̀ ná ní ọmọ bóbìnrin ṣe ń ná ní ọmọ iléèwé á lọ sílé ẹ̀kọ́ gíga á jáde kò ní ríṣẹ́ ṣe báwọn obìnrin bá ń bá wọn tí wọ́n pera wọn lọ́ba yìí tá a mọ̀ gẹ́gẹ́ bí gómìnà ayé òde òní tó máa bá wọn jíròrò nípa ìgbésẹ̀ tí wọ́n láti gbé tó mọ́ máa fi jáde iléèwé tó máa rájé jẹun ó ṣeé ṣe kí ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá kó má rí bó ti rí nítorí ẹ̀ ni mo ṣe ń sọ pé èmi ò lè sọ̀rọ̀ ọkùnrin gẹ́gẹ́ bí olórí ilẹ̀ Yorùbá kí má lè sọ ọ̀rọ̀ obìnrin ó kan dandan kó jẹ́ pé obìnrin bá wa péjọ kí obìnrin jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ nípa bí a ṣe máa nílọsíwájú ní ilẹ̀ Oòduà ẹ ṣeun. ẹ ṣeun òjíṣẹ́ ìṣẹ̀dálẹ̀ tẹ́ bá ṣe darapọ̀ mọ́ wa ètò tòní kókó ọ̀rọ̀ wa àníṣe àwọn ọkùnrin Yorùbá ipò aṣíwájú àti ọjọ́ iwájú àwa ìran Yorùbá o ọjọ́ iwájú ibi tá a bọ́rọ̀ ìdí lónìí òun ni wípé kódà àwa tí wọ́n fi bẹ̀m̀bẹ́ kó aṣọ fún lọlé ọkọ bá a ṣe bá ó jẹ́ pé nínú agboolé ibi tá a dàgbà sí àwọn màmá wa wọ́n á gbé oúnjẹ wọ́n máa ṣe oúnjẹ
sórí ibi tí ọkùnrin máa jẹun, òun ló máa dá jẹun. Ó lè pa àwọn ọmọ ọkùnrin kan jọ jẹ́, àwa kò bá pé kí n gba ẹlòmíràn kan wá gẹ́gun, kò sí ní tó burú ń bẹ̀. Irú obìnrin yẹn àsìkò ẹ dákun, please can you mute yourself, Felix? Can you please mute yourself, Ayodeji? Right. So, at the end of the day, let us make it quite clear. It is very important to understand that we have traditions, we have norms, we have values. If you go to the Jews, if you go to the Hebrews, if you go to the Indians, if you go to the Italians, everybody have got their own ways of doing things, the ancient ways. So far, so good. The men that have had opportunity to listen, to share their thoughts, they seem to, their position seems to be, we can't do it without women. We can't do it without women. I won't let down. We can't do it without women. But in the ancient days, our men, they were proper men. And I've even complained that these men, they have turned themselves to be women. Even what Yoruba, they call it chop money, them not fit. Cowboy one if you let. Are you with me? And what they are supposed to be doing, the women are doing it. And what are the implications of this? The implications in particular for the sons and for the daughters. So, but apart from the family issue, we are looking at the government. The government. Traditional governance. Please mute yourself. Mute yourself. Mama, mute yourself. Now, at the end of the day, we are talking about this particular men. They are not, all of them, they are women. Lama jabango ledarun lomo. Ledarun. You tell them to go to the forest and kill lion. They will be inviting the women to join them. Abi? They'll be inviting the men, the women to give them ideas because women are supposed to have ideas. Now, see all this wahala we have about Fulani. You see how they've been talking online. Just talk. They are the ones supposed to gather themselves together. I have listened to the evidence today. So far, so good. Ojisha Shedale, my wonderfully, shall I say, spiritually inspired Omoluabi gidi ni wọ́n gan. Ẹ rí wípé, wọ́n ti di obìnrin sí mi lọ́wọ́. Àwọn làwọn lè dá ṣe, ẹ̀kọ́ àwọn obìnrin, àwọn lè dá ṣe. Ẹ̀bẹ̀ ntìlẹ̀ ayé dà nìyẹn. Ntìlẹ̀ ayé dà nìyẹn. Is it his fault? No. Because we have been looking at how many generations ago did we create this problem? Should we say it was the colonial era? Should we say religiosity or religious era? But the important thing now is we have got from what someone else said, and that is Ojisha Shedale. Ojisha Shedale ni ibi tá bọ́rọ̀ yìí, Babangida ìyàwó ẹ̀ ló dọ̀gá sí wa lọ́rùn. Ó dọ̀gá, Babangida's wife was never voted for, but she became the head of state. And it is true, I remember
she came for the leadership, Africa Leadership Award. Can you believe? And what happened? What happened then? She came with a plane full of other women. So let us begin to look at where we are today, the practicality of where we are today. Are the Yoruba men of today fit for purpose? Oh, unfortunately, we over the years, we've got generation of Yoruba men that are totally incapable of fulfilling the traditional role. They don't understand our custom. They haven't got our values. Even in the churches, I don't know what they call them. The wives of the pastors, they are just as bad. Just as bad. It's only in Nigeria I see when pastor move, wife is there. Mama yard, Baba yard. And the entire church will be worshiping the Mama yard or Mama, whatever they call the woman. Everybody will be worshiping her. They'll be worshiping her more than even the pastor. Let me take a deep breath here and welcome my second guest. I always call her Mama the Mama. This lady, she is somebody who decided to take the role of man, if I can say that. She contested for gubernatorial election in Nigeria. Can you believe? In Lagos, can you believe? And to me, she's already a winner. The fact that she did. Let me welcome her, and she will introduce herself. She'll tell us a bit about herself, but the important thing is to remind her that today we are talking about the role that the men, Yoruba men, are supposed to have, their role. And that role is in terms of leadership. And finally, how that role is going to make a difference for Yoruba nation. So, Mama di Mama, àwọn ọkùnrin Yoruba, ipò aṣíwájú àti ọjọ́ iwájú àwa Yorùbá. Ó yá, ẹ bá mi kí gbogbo ilé, kẹ́ ṣàlàyé díẹ̀ nípa ara yín. Kókó ọ̀rọ̀ yẹn ká bá mi dá sí. Tó, over to you. Ẹ káàsán gbogbo ilé. Orúkọ tèmi ni Chief Mrs. Adéyẹmí Abíọ́lá láti ìlú Èkó. Mo sáré pé mo ti ẹ̀pẹ́ láti join program late. Meanwhile, I met you on the way. Well, ipò àwọn àgbà, the leadership of the men in the Yoruba land, if I got it right, is a good thing and for our men to be the leaders. But the thing is, even if the men is there, they still need women by their side. Because it's Yoruba people that used to say, pé tó bá ti rí ọkùnrin, obìnrin náà gbọ́dọ̀ wà níbẹ̀ láti complete gbogbo tó fẹ́ ṣe. Jíjẹ́ olórí wọn ó ràn wá lọ́wọ́. Ṣùgbọ́n àwọn ọkùnrin kan ti ń ba ipò olórí jẹ́ ní oríṣiríṣi ọ̀nà. Especially níbi tí àwọn obìnrin bá wà. Ní ọ̀nà tí mo rò pé jíjẹ́ olórí àwọn ọkùnrin wa ní leadership, they are very good. But what we believe is women too should be part of them. I used to fight for that, for me, and I believe our mother Erelu too, we support that. Men are okay, but I was telling them when I went to campaign, because I've contested for Lagos State Governor in 2019. I used to tell them that even when our men are still the leaders, what is their achievement? What have they achieved? What have they done even for the women? They only use us for their steps to get up. There is no way you come for contesting or anything. They will only tell you to come and be their second in command, which women are not ready to fight now. But the thing is, being their leadership
as a man, it is good because why we do allow men is that we do believe that men is the head of the house. So they believe in themselves that they must be the head of everywhere, which in my own, I said it is not possible. Women too can be the head. Like Mama Erelu said that I was be the head of the state. Women can do it too. That is why the women have been rising up now. If you believe with me, for some years back, women have not been joining politics or coming up for a leadership post. No, we do believe that we cannot do it. But now I'm encouraged with some women coming out that I'm going for this. Like there is a by-election coming up in Lagos. We have many women that comes up that they want to become the senator, which is encouraging now. I believe I want to encourage some women for us to challenge our men leadership because we have not been achieving much. We cannot pinpoint many things that this is what our men have been achieving since they've become the leader of everybody's sense. But the thing is, they always believe that women cannot be their leader. That women cannot tell them that, hey, Mr. Alagbada, please do this. They feel so inferior, which is, we should be that we are the same. We may be female, but we should believe that we are the same. What they can do, we can do it better. Even what is happening nowadays. We women, we do more work than our husbands. 70% of women are feeding the house. 70% of women are struggling. Some men will even be at home when some women will go to shop. Well, coming back home, meeting them at home where you met them. They will even some of them will even beat their woman. They are not working. The woman will go home for them to appreciate that woman. No, why did you come late? Maybe you have done to do nonsense. Maybe something. Our men being a leader, we don't really get much from them. We women don't get much from them. So we believe women too should come up. Let's encourage ourselves and do something better. So let's encourage ourselves and do something better. Men being the leader, it's okay, but we women want to challenge them too. We want to be the leader, we want to be the head. There is nothing wrong for being of us being the governor of a state, being the president of a state. There's nothing wrong, but our men will never. I'm telling you, they always challenge us that, women, what do they want to do? Where are they going to? They don't believe in us, but we should believe in ourselves. We should believe in ourselves, and I've been telling some women we have to come up. Coming next 2023, we are coming there. The leadership of men, we want to challenge them that we can do and achieve more better than what they are doing. Thank you very much, ma. Thank you, ma. Oh, Mama the Mama, challenging the men is your main purpose today. Huh? You see the problem we have? Ẹ̀yin ọkùnrin abẹ́rẹ́ ibi tọ́rọ̀ délé ayé dé báyìí. Ẹ̀yin ọmọ mi ọkùnrin. Nígbà tẹ́ ẹ bá ṣiṣẹ́ ìwé ẹ̀ka ṣe. Ojú tí ń tì wá. Àmì ìgbọ́ bẹ́ẹ̀ yẹn sì. Ó dáa, ẹ jẹ́ kí n gbọ́ ẹ ṣeun Mama di Mama. Abegbo, if you've just joined me, welcome to Agbakoni Tonile Odua. Now, that was an interesting submission by a female who says the men just sit around, they don't do anything. You go to market, they come back, they're still sitting in the same spot. Did I not say it earlier? That these Yoruba men, instead of wanting wives, they are wanting mothers. That is why we have to get them working properly again. Let me stop here and go to Alagba Azeez. Ẹ káàbọ̀ sórí ètò yìí, Abẹ́gbọ́. Wọ́n ní gbogbo àwọn ọkùnrin wọ̀nyí báwọn obìnrin lọ sọ́jà wọn yìí wà ń jókòó kan bí tó fi wọ́n sí tán ní jíjẹ tán ní mú kankan ṣe. Gbogbo ohun tí wọ́n dẹ̀ ń ṣe ni wọ́n jókòó kalẹ̀. Àwọn obìnrin náà ń retí pé kán máa ṣe kí ni kán máa ṣaṣíwájú. Ibi tán wà tí ṣaṣíwájú náà wọ́n láwọn ò rójú tú ẹ̀. Wọ́n ní therefore Yorùbá land àwọn obìnrin ti ṣetán láti kú ṣe kí ni kàn dá síwájú. Tó ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Well, Alàgbà Azeez Ọláìdé, ẹ gbọ́,
ń tà ń jíròrò lórí ń tà ń jíròrò lórí Yorùbá, ọkùnrin Yorùbá, ipò aṣíwájú àti ọjọ́ iwájú wa. Kí lọ̀rọ̀ náà ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí? Kí ló dé yẹ kó ṣe rí? Àbí báwo ló máa ṣe rí? Ó yá, ẹ bá mi dá sí i. Màmá mi mo kí yín lọ́pọ̀lọpọ̀ bó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ rí gbogbo ọ̀rọ̀ yẹn ojú gan ti èmi àti ọkùnrin, nítorí wípé kí ni màmá mi kò sí rọ́nù ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn. Ṣé rí àwọn ọkùnrin wa tá a ní ní òde òní, everybody tó ti gbé mi a jẹ́ nìkan tó jẹ́ wípé any small challenge báyìí a kì í ní confidence nínú ara wa, many majority tó fi jẹ́ pé any small thing a ti máa ẹ̀rù gan ti máa wà lára àwọn ẹlòmíì. Ẹ̀rí a mọ̀ wípé àwọn tó jẹ́ aṣíwájú fún wa wọ́n ti betray wa tó jẹ́ àwọn àgbà tó jọkùnrin, àmọ́ pẹ̀lú àwọn new generation ta nísìn àwa gan ṣe tán o láti jẹ́ kó yé àwọn obìnrin yẹn pé rọ́ o, àwọn tá a nílò lórí ìgbà yẹn ni àwọn ni wọ́n betray gbogbo wa. Iṣẹ́ ọkùnrin pọ̀ gan gidi, torí pé kí ni tá a bá ní káwọ́ látẹ̀yìn ẹ wò lú yẹn ń sìn Nàìjíríà, àwọn olórí wa ò ṣe bí olórí, bí àwọn ọ̀rọ̀ tẹ́yìn náà ti sọ síwájú màmá mi. Tá a bá lọ sí àwọn orílẹ̀-èdè àwọn Arab kọ̀ọ̀kan, a máa rí pé àwọn ọkùnrin wọn ṣe bí ọkùnrin, àwọn ló ń dúró bí olórí ilé. Àmọ́ nílẹ̀ Yorùbá kò rí bẹ́ẹ̀. Ẹ máa rí òun ló fi fà tó fi jẹ́ pé nílẹ̀ Yorùbá ń sìn èmi believe pé àwọn ọkùnrin tí wọn ò ní confidence nínú àwọn náà máa láwọn lọ ń ṣe yahoo, náà máa láwọn lọ ń ṣe àwọn nǹkan tí kò tọ̀nà, nítorí pé kí ni ìwọ tó bá ní confidence nínú ẹ tó mọ̀ pé yes ó mọ nǹkan tó yẹ kó o ṣe, ó ní ìdàtí lọ máa ṣẹ̀ṣẹ̀ máa pẹ́ lómi lẹ́kún kó tó di pé ó máa ní o fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe, torí pé àwọn yẹn ṣiṣẹ́ kán tó lè rí nǹkan tí wọ́n ní. Mo dẹ̀ máa ń sọ̀rọ̀ yẹn fún àwọn tó jọ pé ìwọ tó bá ti lè ní confidence láti lè sọ̀rọ̀ ayé ara ẹ gẹ́gẹ́ fún ara rẹ, o lè ní confidence láti lè tó ayé ẹlòmíì. Ẹ rí àwọn olórí wa ta ní tó jẹ́ àwọn ọkùnrin wa nílẹ̀ especially nínú politician Nàìjíríà, àwọn gẹ́gẹ́ ò ní believe nínú ara wọn ló jẹ́ kí wọ́n máa ṣe kí ni wọ́n máa ń kówó jẹ. Torí tó bá ní believe nínú ara wọn pé nǹkan táwọn nìyẹn ó lè di púpọ̀ máwọn lọ́wọ́, wọ́n á rù wá dáadáa. So ẹ mọ̀ ọ̀rọ̀ tí táwọn obìnrin tó fi ń challenge wá ń sìn, àwọn tá a ti ní lásìwájú ni tó jẹ́ pé wọn ò ní confidence nínú ara wọn. Àmọ́ àwọn new generation tá a wà ń sìn o, ó dá lójú pé wọ́n ní ìyà ti jẹ́ ká gbọ́n. Àwọn tá a níwájú ti jẹ́ kí ìyà jẹ wá, àti gbọ́n, àti mọ nǹkan tó tọ́ àti nǹkan tí kò tọ́. A mọ nǹkan tó yẹ ká ṣe ní àsìkò tó tọ́ àti nígbà tó tọ́. So àwọn àgbà tá a níwájú tó jẹ́ bí àwọn bàbá wa náà ti kó rẹ́rẹ́rẹ́dẹ́ yẹrẹ wa yàtọ̀ sí àwọn tá a ti ní ayé ìwáṣẹ̀, àwọn yẹn wọ́n ṣe akíkanjú. Àwa new generation ṣe wọ́n padà bíi pé àwọn bàbá wa padà wá ní màmá mi, àwọn bàbá wọ́n ti padà wá, ṣùgbọ́n ṣàṣẹ rí àwọn ọkùnrin tó jẹ́ pé wọ́n á sì ní wọn lọ tó jẹ́ ọ̀dọ́ náà tó jẹ́ pé àwọn gò ní confidence nínú àwọn ni wọ́n lọ ń bá àwọn olóṣèlú ní máa ń gba owó, ní máa ń gba àwọn ègún jẹ lọ́wọ́ wọn, torí pé kí ni àwọn nǹkan tán fún wọn yẹn nǹkan tí kò lè là wọn ni. Ẹ rí so àwọn obìnrin tó sì ń sọ fún wa pé àwọn ń challenge wa màmá mi kò sí rọ́ńbẹ́ o, ìbẹ̀lẹ̀ tí máa rọ́kùnrin òkè nínú àdúgbò wọn ńlá àwọn olè á wá àtàkì wọn bẹ̀, wọn ò ní lè jáde sí wọn, wọ́n ẹ̀sẹ̀ máa dúró de àwọn ẹlòmíì pé ẹ jẹ́ ká sáré. Ẹ ṣeun, afẹ́fẹ́ ló ń dára tó hùn abẹ́ ẹ̀gbọ́ báyìí. Àwọn ọkùnrin mò ń gbọ́ yín, Alhaji Azeez Ọláìdé mò ń gbọ́ yín, ẹ tẹ̀síwájú. So ẹ rí so àwọn ọkùnrin tá a nísìnyí wọ́n tó jẹ́ àwọn leader wa wọ́n dójú tì àwọn ọkùnrin gan gidi, mi ò lè parọ́ fún yín màmá mi, wọ́n dójú tì wá gidi. Àmọ́ pẹ̀lú new generation tá a wà yín màmá mi, èmi mọ̀ wípé a máa ṣèso rere, torí wé kíni kálukú wa náà ti mọ bí tí a ti ṣàṣìṣe wa, a dẹ̀ ti ṣetán láti ṣe kíni láti tún ṣe. So àwa a sì máa tọrọ náà ní pé kán fún wa ní another opportunity ni. Ẹ rí nítorí wé kíni àwọn ọkùnrin tá a nílò dè òní màmá mi. Ẹ ráyé lóde báyìí, Ọlọ́run ṣàánú wa. Ó dáa, ẹ jẹ́ kí n tẹ̀síwájú kí n pe àlejò mi kẹta, mo rò pé wọ́n ti darapọ̀ mọ́ wa, alàgbà Ayọ̀dèjì Phillips, kí àwọn náà kí wọ́n bọ́ síwájú kí wọ́n ṣàlàyé díẹ̀ ráńpẹ́ ń pa ara wọn, kán wá dáhùn kókó ọ̀rọ̀, kán dáhùn sí ọ̀rọ̀ tí a gbé kalẹ̀ lónìí. Kí lọ̀rọ̀ náà? Yorùbá men,
leadership and future of Yorùbá nation. Ọkùnrin Yorùbá, ipò aṣíwájú atọ́jọ́wájú orílẹ̀-èdè Yorùbá, kí náà rí sọ sí? Ó yá, alàgbà Ayọ̀dèjì Phillips, ó yá, ẹ bá mi kí àwọn aráalé kẹ́ ẹ bá wa sọ̀rọ̀. Mo forí balẹ̀ forí adé o. Èmi àbúrò yín, ọmọ yín, òjíṣẹ́ yín, ọmọ Ńṣe lẹ máa yọ earpiece yẹn máa ń fa wàhálà díẹ̀. Earpiece yẹn máa ń fa wàhálà díẹ̀. Ó máa ń fa wàhálà, èèyàn púpọ̀ ò mọ̀. Èmi ni Ayọ̀dèjì Ògbómọ̀ṣọ́. Níbi kan ní ìlú Ṣọ̀ún Ògúnmọ́lá Ajagungbadé kẹta. Mo tọrọ gáfárà pé mo pẹ́ jáde foríjì mi. Àwọn súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ní ìlú Èkó tá a bára wa ni. Ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. Ní ti àkòrí tí mọ̀mọ́ wa Erelú gbé síwájú wa nípa ilẹ̀ Yorùbá. Àwọn olóyè ti sọ síwájú. Wọ́n sọ wípé àwọn ọkùnrin ti kùnà. Àsìkò rèé fún àwọn obìnrin láti lé àwọn ọkùnrin. In fact, mo ní wọ́n rí sọ. Ṣùgbọ́n èmi wá sọ kínní kan wípé kì í ṣe àwọn ọkùnrin nìkan ló kùnà. Gbogbo wa mo fẹ́ lè sọ pé a kùnà. Tí wọ́n rí ibi ṣe olórí nìkan ló rẹ̀. Ó máa ní láti lè kún tí ọ̀jọ̀gbọ́n Azeez Ọláìdé ẹ̀gbọ́n mi náà ti sọ wípé àwọn bàbá wa àwọn tó ti ń darí wa àwọn náà ṣàṣìṣe ṣùgbọ́n wọn pé yóò túbà yóò túbà. Kí wọ́n lọ sọ̀rọ̀ nípa topic àgbésíwájú wa gangan pé Yorùbá nation. Kí ni àwọn nǹkan kan tá a bá sọ̀rọ̀ nípa Yorùbá nation? Mo ní àrídájú pé a wo àwọn ìlú mẹ́fà kó dáa lè sọ pé a fẹ́ dára tá a bá sọ pé a mú ilẹ̀ Yorùbá dúró lónìí o. Àwọn ìlú mẹ́fà yìí àwọn yìí á wò wọ́n tó jẹ́ pé bóyá a sọ Ọ̀yọ́ state, Àkúrẹ́, a sì mú ìlú Ìlọrin náà mọ́. Ṣùgbọ́n kí ni àwọn nǹkan kan tá a bá pa ní Yorùbá nation? Kí ni àwọn nǹkan kan náà tí àwa gangan lè sọ pé òkè a lè fi dá dúró tá a lè sọ pé òkè a ti tójú bọ́? Ẹ dákun alàgbà, ipa wo lẹ̀yin ọkùnrin fẹ́ kó nù ẹ ni mo bí yín o? Ipa wo lẹ fẹ́ kó mẹ́? Ipa wo lẹ fẹ́ kó? Aṣíwájú náà ní kẹ́ wá ṣe. Ẹ̀jẹ̀ ti sọ pé ẹ lè ṣaṣíwájú, ìyẹn ní kẹ́ dúró lé lórí o. Ọmọ kábíyèsí mà á ṣe aṣíwájú. Kílẹ̀ ilé ṣe ní ìbéèrè. Pẹ̀lú àtìlẹ́yìn yín á ṣe aṣíwájú ilẹ̀ Yorùbá. Á sì mú ilẹ̀ Yorùbá dé ilẹ̀ ìlérí pẹ̀lú àtìlẹ́yìn yín. Mo mọ̀ wípé bẹ́ẹ̀ bá ń bẹ lẹ́yìn wa tí bàbá wa Ọọ̀ni Ìrìṣà náà sì bẹ lẹ́yìn wa, à ń jó lọ ní àgbọ̀dọ̀ wẹ̀yìn mọ́ torí a ti fi àwọn èèyàn ńlá méjì sí ẹ̀yìn tí àgbọ̀dọ̀ mí ọkàn. So bí mo ṣe ń bá lọ, àwọn kankan náà wà tá a bá lọ pa fẹ́ sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá nation. Kí ni àwọn nǹkan táwa gan lè dìmú tá a lè lọ́pàá lè fẹ́ dá dúró fúnra wa? Ní àkọ́kọ́ mo fẹ́ wò pé a rí pé kí ni àwọn nǹkan àmúyẹ tí àwa gangan ní ilẹ̀ Yorùbá wa.
gẹ́gẹ́ bí ọgbọ́n ìmọ̀ ọmọdé tèmi mo ní ìmọ̀ pé àwọn kankan wà tá a lè lò láì ṣe pa gbọ́kànlé àwọn ará ẹ̀yà míì ṣùgbọ́n ìjà afojú sí àwọn kan yìí àwọn kankan wà ní ilẹ̀ wa tó jẹ́ pé àwọn aráàta wọ́n ń wá wọ́n gbárùkù tí ṣùgbọ́n ìṣẹ̀ǹbáyé wa àti tànù tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá sẹ́yìn. Tẹ́ bá ẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ sórí ètò náà. Bá ti pàpà sí ìṣẹ̀ǹbáyé kò sí ká ṣe ní òní orísun wa. Ẹ jẹ́ ká dúró níbi táwọn wà náà. Ifá dá mi lójú. Ẹ ṣeun. Ẹ jẹ́ ká tẹ̀síwájú níbi tí ọ̀rọ̀ yìí dé. Tó mo rí pé àwọn alàgbà kan ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí àwọn bíi alàgbà Ọlálékan Ọdẹ́dèyí ṣùgbọ́n kí n tó pè wọ́n bóyá àwọn náà ní àfikún kókó ọ̀rọ̀ yìí ó ní wípé àwọn ọkùnrin orílẹ̀-èdè Yorùbá ipò aṣíwájú àti ọjọ́ iwájú wa. Kí ẹ tó dé mo ti ṣàlàyé wípé a rí kà nínú Ifá pé nígbà tí ó di wípé Ifẹ̀ ọ̀dáyé níbi tí ojúmọ́ ti mọ́ ọkùnrin la gbọ́ pọ́n rán wá ọkùnrin la gbọ́ pọ́n mọ́ wá òde ní. Ìkejì Ifẹ̀ wọn a máa pè ní Ifẹ̀ mẹ́fà ìlú méje àárí kan ṣoṣo nínú ẹ̀ tá a lè sọ pé obìnrin lolórí bí tá a ti ṣe nìyẹn o ẹ máa gbọ́ a máa ṣe Ifẹ̀ mẹ́fà ìlú méje a gbọ́. Ìkẹta rèé nígbà tí Ọ̀rúnmìlà wá sílé ayé lákọ̀ọ́kọ́ ni o a gbọ́ pé ó bá àwọn obìnrin nínú ilé ayé ṣùgbọ́n a gbọ́ pé òun ni Olódùmarè rán wá sílé ayé nígbà ó dẹ̀ délé ayé ó pàdé àwọn obìnrin wọ̀nyí wọ́n béèrè pé Ọ̀rúnmìlà káàbọ̀ nǹkan kan báwo ló dẹ̀ ṣe rí o kò dá wọn lóhùn wọ́n ní kò ríṣẹ́ yẹn ṣe padà lọ bá Olódùmarè ó sọ fún Olódùmarè wípé òun ò ríṣẹ́ yẹn ṣe o Olódùmarè kí ló dẹ̀ dé kí ló rí lọ́hùn ṣàlàyé àgbọ̀ wípé sọ wípé òun bá àwọn obìnrin kan bẹ̀ jàre Olódùmarè ní kí ló ṣe mọ̀ pé àwọn tó báyìí òun ò rán wọn sí ẹ arápẹrẹ pé Olódùmarè náà ní Olódùmarè Yorùbá ó náà ní àwa obìnrin ṣùgbọ́n ìdí tí mo fi gbẹ́tò ìkàlẹ̀ ó ṣe ní láàánú wípé 60 years tá a fi wà ní ọ̀ndà àwọn Gẹ̀ẹ́sì bí 160 ní ká pè ní àwọn ọkùnrin ọ̀tá wa ti dàdàkúdà kí wàá ló dé tí mi fi sọ bẹ́ẹ̀ Oòduà àtẹ̀wọ̀n ọ̀rọ̀ bàbá wa ẹ lè dárúkọ gbogbo àwọn ìyàwó ẹ̀ tán ó dẹ̀ níyàwó tó pọ̀ àwọn tá a lè dárúkọ àwọn ìyàwó ẹ̀ làwọn obìnrin akọni tó jálágbára tó fẹ́ wọn nítorí agbára wọn kò wá sí kankan bá a lọ sọ́dọ̀ Ògún a lè ka gbogbo ìyàwó tó ní a lè ka bá a lọ sọ́dọ̀ Ọ̀ṣọ́ọ̀sì a lè ka
I'll mention when you cannot name the women. You cannot. You cannot. Even if we go to the immediate past or ní Ìrìṣà, àwọn orúkọ àwọn ìyàwó ẹ̀, àmọ́ wọn ká tó wá sọ before bàbá béèrè kí lórúkọ àwọn ìyàwó Adésọjí Adérẹ̀mí mélòó ni wọ́n left? Do you know one? Níyàwó náà. So those were proper men. Proper men who were heads of their households. Ǹjẹ́ a rí bàbá wa Adésọjí Adérẹ̀mí tó tẹ̀rí tó tiẹ̀ mọ́bìnrin kan dání tó lòun lọ́ọ̀bì kan ká tó sọ before àbí tá a bá tiẹ̀ lọ sí bàbá wa Aláàfin tí àná ǹjẹ́ lè dárúkọ ìyàwó kan? Ǹjẹ́ tí ẹ mọ̀ bí tí ǹjẹ́ lè dárúkọ ìyàwó kan? Ayé tá a wà ń sìn, mo ti sọ kẹ́ tó dé. Ṣé bá wo social media, gbogbo àwọn ọkùnrin wa, fọ́tò obìnrin náà máa jù sínú profile wọn, ìgbà tí nǹkan ṣọ̀tá wọn. Go and see all their profile, Yoruba men. You drop the photo, they will actually post the photograph of the women in their lives. But in now, tabate siwaju, most of these men came out, my case. Tabani kon fowó ọbẹ̀ sílẹ̀ wọ́n ní fowó ọbẹ̀ lẹ̀. Don't you them call them chop money? Àwọn obìnrin náà máa dúkìrí. Now, a tún wá rí gbọ́ pé ètò òṣèlú ló jẹ́ kí àwọn obìnrin wọ̀nyí tí wọ́n dìbò fún wọn, wọ́n tún dọ̀ka mọ́ àwọn obìnrin mọ́kùnrin lọ́wọ́. Ṣé nǹkan tí ò dáa ni? Kò dáa nítorí pé ó ti sàwọn ọkùnrin dóbìnrin. Tó bá lógun yánsìn láàrin Yorùbá àti Ìgbò, àwọn tó bá dúró dè mí ń bọ́ ṣòkòtò ọ̀lẹ́ ń sá lọ la máa rí láàrin wọn. Wọ́n máa lọ pa àwọn obìnrin. Àbí? Ṣáwọn obìnrin la fẹ́ tẹ̀lé yín lọ jagun? Ṣáwọn obìnrin ni? Kókó ọ̀rọ̀ mi gẹ́gẹ́ bí ìrìnàjò tí mo rìn, púpọ̀ náà àwọn ọkùnrin Yorùbá yìí, ọ̀tá àwọn obìnrin ló wà lágbárí wọn. Obìnrin ló wà lágbárí wọn. Àbáyẹn lẹ́yìn látẹ̀yìn wá. Obìnrin ló wà lágbárí wọn. Kẹ́ tó bọ́kùnrin kan sọ ọ̀rọ̀ obìnrin ló máa rojọ́ ẹ̀. Ìyàwó òun mọ ibi tó sọnù sí. Ìyàwó lòun wà bí ìyá. Èwo nu méjèèjì. Tán bá kúrò lábẹ́ ìyá àwọn ọkùnrin wọ̀nyí tí wọ́n gbéra náà dáadáa, ẹ má bínú. Tán bá tún bọ́ sọ́dọ̀ ìyàwó, wọ́n á di ọmọ fún ìyàwó. Ọmọ lobìnrin wà ní àbọ́kọ. Ẹ dá mi lóhùn. Ẹ wá ní káwọn obìnrin kan máa gbaṣẹ́ lọ́wọ́ yín. Ẹ ti juṣẹ́ yín lẹ̀ long time. Ṣé ẹ̀yin ló ní ká wá sọ pé ọ̀rọ̀ náà rí bó ṣe rí ni? Aláwọn màmá tó tọ́ yín. Màmá àwa náà ní. Iṣẹ́ yẹn ọwọ́ wa ló wà. Obìnrin ò gbọ́dọ̀ wà kó má mú obìnrin sí kinní kan. Ẹ jọ̀ọ́ nítorí àríkànú nínú ìlànà Yorùbá. Kí n lè fi kí ọ̀rọ̀ tí òjíṣẹ́ ìṣẹ̀dálẹ̀ sọ ní pàtàkì obìnrin. Abẹ́ẹ̀gbọ́, wọ́n ní oṣó tí ò bá lájẹ́ kó lè fò. Oṣó kan tó bá wà tí ò bá lájẹ́. Toróṣó kì í fò, àjẹ́ ló ń fò. A rí gbogbo ẹ̀ka. Ọ̀rọ̀ example là ń fún yẹn. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, tí ìjà bá dé láàrin wa àti orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì, ṣé ọkùnrin náà máa kó síta àbóbìnrin? Bí ìjà bá dé láàrin wa
àti Mauritania ṣé obìnrin la máa rí wájú àbí àwọn ọkùnrin náà máa paridàridà lójú kan náà tọ́ta wọn ò ní mọ tó máa ṣe where have we gone wrong? Where have we gone wrong? I have no problems with women becoming leaders or playing the role of leaders, but we are faced with horrendous problem. The men, they have left their post. Wọ́n ti dàdàkúdà sí wa lọ́wọ́. Ó ti yé yín ibi tọ́rọ̀ lọ ni ẹ jẹ́ kí n pe alàgbà amòfin èèyàn mi rẹpẹtẹ kan tán wà nínú agbo yìí kí náà rí sọ sọ́rọ̀ náà. Ẹ dákun alàgbà ǹjẹ́ ẹ sí nínú agboolé yìí báyìí? Alàgbà